Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ọba ti wá ní Nàìjíríà, Kano, Kaduna, Sina, Yobe, tó wá látàdámáwá, ibikíbi tó ọba ti wá ní Nàìjíríà, Lagos State, Ogun State, Ondo State, Ekiti State, Ọ̀ṣun State, Kwara State, Ọ̀yọ́ State, Edo State, Delta State, gbogbo ibikíbi ní Nàìjíríà tó ọba ti wá, ẹ padà lọ sílé, ẹ mú mẹ́sẹ̀gì yìí lọ fún gbogbo aráalé, ẹ ti fún bàbá ní president, ẹ ti fún ní senator, ẹ ti fún House of Reps, ẹ ti fún bàbá ní majority, ẹ lọ́lẹ́kẹ́ lọ fún ní majority gómìnà, àwọn gómìnà tí òbí kò bá àwálẹ̀ lòun tó máa ṣiṣẹ́ dáadáa, àwọn oníkẹ́ lọ́yàn nínú ẹgbẹ́ wa APC ẹgbẹ́ olóríire, ẹ lọ́ fi bóyá àwọn state assembly member. Àṣàbà bá rí yóò mú ní bẹ́ẹ̀dù wáyé. Distinguished Senator Àṣàbà, ẹ kú àdúró tì bàbá Buhari. Yọ̀dún ọmọ tó kí máa wọlé mọ́ra ọba. Ẹ̀yin àgbàlẹ́nu iṣẹ́ ọba, ẹ máa kú àdúró tì o. Gbogbo wa kú oríire ọ̀rọ̀ bàbá Buhari. Mo sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ara bá mi. Mo sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ara bá mi. Wípé mo wá tó wípé mo wá tó bọ̀ lọ́nà Buhari ló máa ṣe. Mo ní mo wá tó bọ̀ lọ́nà Buhari ló máa ṣe. Mo sọ mẹ́rin mẹ́rin Buhari ló máa ṣe. Wọ́n lọ ìfọ̀. Mo ní mo fọlọ́hùn búra Buhari ló máa ṣe. Àwa dúpẹ́ Ọlọ́run o, Buhari wọlé. A dúpẹ́ Ọlọ́run o, Buhari wọlé. Ṣé bàbá, ṣé Buhari. Ṣé bàbá, ṣé Buhari. Sátọ̀dé tó kọjá ládìbò, àti fún ìsìnbò lówùúrọ̀ yìí, a dúpẹ́ Ọlọ́run o, Buhari wọlé. A dúpẹ́ Ọlọ́run o, Buhari wọlé. Ṣé bàbá, ṣé Buhari. Ṣé bàbá, ṣé Buhari. Ṣé bàbá, ṣé Buhari. Gbogbo ẹ̀yin volunteer group ẹ kú àdúró tì torí ṣé Buhari. Gbogbo ẹ̀yin Fusion Nàìjíríà, gbogbo yín ẹ kú àdúró tì o torí ṣé Buhari. Gbogbo apáta a kú àdúró tì torí ṣé Buhari. Nàìjíríà kò ní bàjẹ́ Ọlọ́run torí ṣé Buhari. Abẹ́rẹ́ second term Buhari wọlé. Buhari wọlé. Buhari wọlé. Buhari wọlé. Buhari wọlé. Buhari wọlé. Gbogbo volunteer group, gbogbo yín mo kí ẹ kú àdúró tì. Buhari wọlé. Gbogbo volunteer group ẹ kú àdúró tì. Buhari wọlé. Adúpẹ́ Ọlọ́run. Buhari wọlé. Àti gbèsè ìdìbò, àti pàṣẹ certificate, wọ́n ti fún bàbá láṣẹ. Buhari wọlé. Lẹ́yìn Yorùbá, certificate èdìdí ló ń gbẹ́bẹ̀. Òun àti Yẹmí, Prọfẹ̀sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò. Buhari wọlé. Wọ́n wọlé ẹlẹ́ẹ̀kejì. Buhari wọlé.
Hausa ti Igbo. Hausa ti Igbo ní Naija adúpẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀ yìí ṣe. Buhari ó ní ká sọ fún yín. Ó ní lágbára Ọlọ́run ọba. A ò ní kábàámọ̀ nípa ṣe bẹ́ẹ̀ kéèkì. Buhari wọlé. Ó ní gbogbo bí ó yẹ kó wọlé lọ́wọ́ bá dé. Buhari ló sọ fún mi. Buhari wọlé. Bàbá ló sọ fún mi. Buhari wọlé. Ó lọ́mọ Nàìjíríà. Ó ní ká bá jọ̀ka ní ayọ̀. Ìyàwó tó ń jẹ wá mọ́. Ìyàwó wa ní jẹ wá o. Ẹ̀yin ọ̀dọ́ ìlú, bàbá jẹ́ fọwọ́ yín lẹ́rọ. Olóríire ti bẹ̀rẹ̀ nílẹ̀ yìí. Òṣèlú níta wá o. Buhari wọlé. Lẹ́ẹ̀kejì ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì. Buhari wọlé. Ọmọ volunteer group ẹkú àdúró tì. Buhari wọlé. Planning and monitoring ẹkú àdúró tì. Buhari wọlé. Gbogbo progressive coalition Buharist gbogbo yín pátápátá ẹkú àdúró tì. Buhari wọlé. Ẹkú àdúró tì. Buhari wọlé. Gbogbo market woman káàkiri ní Nàìjíríà ẹkú àdúró tì. Buhari wọlé. Ẹ̀yin ọ̀dọ́ ìlú Brave Nigerian youth ẹkú àdúró tì. Buhari wọlé. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú Brave Nigerian youth mo kí ẹkú àdúró tì. Buhari wọlé. Torí ṣe bàbá. Torí ṣe Buhari. Ṣe bàbá. Ṣe Buhari. Ṣe bàbá. Ṣe Buhari. Ẹ jẹ́ sọ fún wọn. Àlọ́dún mẹ́jọ ló máa lò. Gbogbo wa ló ti gbọ́. Àlọ́dún mẹ́jọ ló máa lò. Gbogbo wa ló ti gbọ́. Òbí bàbá bá kọ́ lẹ́tà ọmọ. Òbí bàbá bá kọ́ lẹ́tà ọmọ. Ọdún mẹ́jọ ló máa lò. Gbogbo ayé ló ti gbọ́. Ọdún mẹ́jọ ló máa lò. Gbogbo ayé ló ti gbọ́. Ṣé bàbá ọdún mẹ́jọ ló máa lò? Gbogbo ayé ló ti gbọ́. Òbí bàbá bá kọ́ lẹ́tà ọmọ. Òbí bàbá bá kọ́ lẹ́tà ọmọ. Ọdún mẹ́jọ ló máa lò. Gbogbo ayé ló ti gbọ́. Ó wáyà mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. 4x4 ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Next level mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Àbí mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mo ní mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Látòrí bàbá lórí vice president Professor Yemi Ọ̀ṣínbàjò. Àní mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Lórí iṣẹ́ bàbá lórí Professor Yemi Ọ̀ṣínbàjò. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Àní mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Kí gbogbo wa ní Nàìjíríà ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Ọ̀pọ̀ Hausa àti Igbo àti Yorùbá ayọ̀ ni. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Bàbá Buhari ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá. Ayọ̀ ni. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀tẹ̀ yìí tẹ̀ kó wá nílé. Bàbá Buhari ní ká ẹ dúpẹ́. Òun lè ṣe wo. Òun àti Professor Yemi Ọ̀ṣínbàjò. Wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà ká dúpẹ́ ṣeun. Mẹ́rin mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ayọ̀ ni. Ó tún yá sí bàbá. Ṣé Buhari. Ṣé bàbá. Ṣé Buhari. Ṣé bàbá. Ṣé Buhari. Ṣé bàbá. Ṣé Buhari. Ṣé bàbá.
Majority gómìnà, àwọn gómìnà, ṣé
tó bá àbálẹ̀lù wọ́n máa ṣiṣẹ́ dáadáa àwọn oníkẹ́ lọ́yàn nínú ẹgbẹ́ wa APC ẹgbẹ́ olórí ilẹ̀ ẹ lọ́ fi bóyá àwọn state assembly member kéèyàn gbogbo wọn ní gbogbo ẹgbẹ́ wa bá dúró déédé ọrọ̀ ajé Nàìjíríà ó ti dúró déédé gbogbo ẹ̀yìn ọ̀dọ́ ìlú ọjọ́ iwájú kò ní bàjẹ́ lọ́lọ́lọ́ ọ̀hún ọmọ wà sí wáyé ṣé bàbá ní kí gbogbo wa wípé ẹ kú àìkú òjì ẹ ṣeun ọjọ́ iwájú ti dára ọjọ́ iwájú ti dára ọjọ́ iwájú ti dára ọjọ́ iwájú ti dára lórí iṣẹ́ ìwà bàbá iṣẹ́ ìwà bàbá àti iye bí Ọ̀ṣínbàjò àwọn olóyè ṣe òun àti iye bí Ọ̀ṣínbàjò àwọn olóyè ṣe ọjọ́ iwájú ti dára Ọlọ́run ló bá wa ṣe ọjọ́ iwájú ti dára Ọlọ́run ló bá wa ṣe ọjọ́ iwájú àwọn ọmọ wa gbogbo ti dára Ọlọ́run ló bá wa ṣe ọjọ́ iwájú ti dára Ọlọ́run ló bá wa ṣe ìyà tó jẹ wá mọ́ Àyìndé ní Nàìjíríà Ọlọ́run ló bá wa ṣe Buhari ti kó owó dé owó máa jáde Buhari ti kó owó dé ọrọ̀ ajé wa máa búyọ̀ Buhari ti kó owó dé Nàìjíríà gbogbo oníṣòwò ọrọ̀ ajé wa máa búyọ̀ Buhari ti kó owó dé ọrọ̀ ajé wa máa búyọ̀ Buhari ti kó owó dé gbogbo ẹgbẹ́ oníṣòwò àpamọ́wọ́ owó wa o Buhari ti kó owó dé ìwọ tó bá jẹ́ pé ẹ pamọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ Buhari ti kó owó dé òun àti iye bí Ọ̀ṣínbàjò Buhari ti kó owó dé traders money ìwọ tó bá gbà ẹ fi ṣiṣẹ́ ẹ ṣòwò níní ọjọ́ iwájú ti dára Buhari ti kó owó dé ọjọ́ iwájú ti dára Buhari ti kó owó dé èmi ọmọ tí mo ń ṣiṣẹ́ orin kò ní ṣe lásán ilé wa sí Buhari ti kó owó dé àpapọ̀ sí fún wa Buhari ti kó owó dé àpapọ̀ sí fún wa Buhari ti kó owó dé ajásọ́pẹ́ ajásọ́wọ́ fún gbogbo wa ajásálù Buhari ìka Buhari ti kó owó dé ẹgbẹ́ gbọ́dọ̀ jà ẹ gbọ́dọ̀ lẹ́ni gbọ́dọ̀ ìyá Buhari ti kó ọ̀rọ̀ ìjà kan ló kàn wá báyìí a máa fẹ́lá a máa gbádùn gbogbo wa ní Nàìjíríà Buhari ti kó gbogbo ibi tí ò sí mọ́ kí wọ́n wà ẹ máa tọ́nà yàtúrú rélùwé tó máa ṣiṣẹ́ látẹ̀kọ́ kó dé Ògùnta kó dé Ìbàdàn kó dé Ìlọrin kó kọjá sábùjá kó dé Kánò kí rélùwé kó kọjá lọ sọ́mọlẹ̀ Ìgbò wúdè ní kí rélùwé kó lọ Sálájà Àjọkúta kí gbogbo ẹ̀ kó máa wáyé nù kó máa wáyé nù kẹ́rù máa yan ọmọ èèyàn máa yan gbogbo wa ní Nàìjíríà Buhari ti kó akúrò orílẹ̀ Buhari ti kó akúrò orílẹ̀ Buhari ti kó. We sure hope you enjoyed this video. For more entertaining video content such as behind the scenes of music videos and movies, music concerts, premieres, interviews, and exclusive gists, subscribe now to our YouTube channel Goldmine TV and be unleashed into a world of super excitement. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.